Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn bó ṣe ń lọ láti kan ní Àríyá Gàlọ́ TV. Nọ́ọ̀sì tó gún Mohbad ní abẹ́rẹ́ ṣàlàyé ohun tó wáyé fún ilé-ẹjọ́ o. Àwọn àgbà bọ̀ wọ́n ní inú abímọkú kì í dùn, kì í ṣe kábímọkú nìkan. Kábímọ kó dàgbà kó mojú ẹni ká mojú rẹ̀, kó wá fò ṣánlẹ̀ kókó lọ́sàn-án gan. Ọgbẹ́ ayérayé ni fún gbogbo abiyamọ. Àdúrà mi ni pé gbogbo abiyamọ tó ń wò mí tó ń gbọ́ mi pátápátá, a ò ní fojú sunkún ọmọ. Nọ́ọ̀sì tó fún gbajúgbajà olórin tàkásùfé tó di olóògbé Ìléríolúwa Lọ́ba, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Mohbad ní abẹ́rẹ́ ṣáájú kó tó jáde láyé. Fèyíṣaré Ògèdèǹgbé ti ṣàlàyé ohun tí ojú rẹ̀ rí nígbà tó dé sí ilé olóògbé náà pé kó wá fún òun ní abẹ́rẹ́ o. Ògèdèǹgbé sọ fún adájọ́ ilé-ẹjọ́ Taufikat Adédayọ̀ Ṣótóbi pé òun kàwé gboyè ní ilé ẹ̀kọ́ nọ́ọ̀sì ti ilé ìwòsàn Cornerstone Àkútè nípínlẹ̀ Ògùn State láàrin ọdún 2014 sí ọdún 2017 tó sì tún ṣiṣẹ́ fún ilé ìwòsàn kan fún ọdún kan kó tó di pé òun kúrò ní agbègbè náà ó ní lọ́jọ́ 11 oṣù kẹsàn-án ọdún 2023 ọ̀kan lára àwọn oníbàárà rẹ̀ Ayọ̀bámi Sodiq tí wọ́n ń pè ní Spending ránṣẹ́ pé òun láti wá fún èèyàn kan ní abẹ́rẹ́ kòkòrò tetanus torí pé ó ṣèṣe ní ọwọ́. Ògèdèǹgbé ní òun kò rí àyè láti darapọ̀ mọ́ wọn nígbà tí wọ́n ránṣẹ́ pé òun nítorí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó pọ̀ lọ́jọ́ náà, ṣùgbọ́n òun lọ ní ọjọ́ kejì tí òun sì lọ pàdé Mohbad ní Orchid tó wà ní agbègbè Lekki Nọ́ọ̀sì náà jẹ́ kó di mímọ̀ pé òun kò mọ̀ pé Mohbad ni òun fẹ́ lọ bá títí tóun fi dé ilé náà tóun sì rí pé ilé Mohbad ni gẹ́gẹ́ bí ó ṣe sọ ó rí Mohbad nínú yàrá ní ilé náà pẹ̀lú àwọn èèyàn bíi ìyàwó olóògbé àti ọ̀rẹ́ rẹ̀ Ayọ̀bámi ó jẹ́rìí pé abẹ́ ọwọ́ ọ̀tún Mohbad wú tí òun sì fún ní abẹ́rẹ́ tetanus ní apá rẹ̀. Ògèdèǹgbé ní òun béèrè lọ́wọ́ Mohbad pé ṣó ní àìsàn ọgbẹ́ inú tó sì dáhùn pé bẹ́ẹ̀ ni òun sì pinnu láti fún ní abẹ́rẹ́ diclofenac tí òun sì fún ní abẹ́rẹ́ paracetamol. Ògèdèǹgbé ṣàlàyé pé mo fún Mohbad ní abẹ́rẹ́ 4 ml paracetamol àti 1 ml omi tí àpapọ̀ rẹ̀ jẹ́ 5 ml èyí tó jẹ́ pé òun ló dára fún àgbàlagbà. Mo tún fún ní abẹ́rẹ́ intravenous abẹ́rẹ́ láti inú iṣan. Mo po abẹ́rẹ́ ceftriaxone 10 ml pọ̀ tí mo sì ń fún ní díẹ̀díẹ̀. Nọ́ọ̀sì náà tẹ̀síwájú sí pé mo ṣàlàyé fún Mohbad àti ìyàwó rẹ̀ pé abẹ́rẹ́ paracetamol àti ceftriaxone wà fún ara ríro tí yóò sì kojú àwọn kòkòrò ara rẹ̀, àmọ́ ara Mohbad kò balẹ̀ mọ́ nítorí ọwọ́ rẹ̀ ti wú nígbà tó ń gba abẹ́rẹ́ ceftriaxone ó ti gbà tó 2 ml. Mohbad ní òun fẹ́ bì. Ó yà mí lẹ́nu ṣùgbọ́n bí ó ṣe ń ṣe nìyẹn mo yọ abẹ́rẹ́ náà tó sì lọ bì. Ó padà dé tó sì jókòó sí ilẹ̀ nínú yàrá nígbà tí Mohbad padà dé láti ilé ìgbọ̀nsẹ̀ níbi tó ti lọ bì. Ó jókòó sí ilẹ̀, mo rí pé ara rẹ̀ ń dìde, èyí yà mí lẹ́nu tí mo sì fi hàn ìyàwó rẹ̀ tó sì ní bí ó ṣe máa ń ṣe nìyẹn tó bá ti gba abẹ́rẹ́ pé tí a bá da omi sí lórí ara rẹ̀ yóò balẹ̀. Ìyàwó mú lọ sínú ilé ìwẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní da omi sí lórí. Àsìkò yìí ni ó sọ fún ọ̀rẹ́ rẹ̀ Ayọ̀bámi pé kí àwọn wá ibi tí wọ́n ti ń ta oògùn nítòsí. Kò sí ọkọ̀ kankan nínú ilé náà láti gbé ìyàwó àti Ayọ̀bámi lọ sí ibi tí wọ́n ti ń ta oògùn. Ó ṣàlàyé pé nígbà tí àwọn dé ibi tí wọ́n ti ń ta oògùn àwọn kò rí abẹ́rẹ́ hydrocortisone àti normal saline infusion tí àwọn sì ní láti lọ sí ilé oògùn míì pẹ̀lú Ayọ̀bámi nígbà táwọn ò rí rà níbi tí àkọ́kọ́ nígbà tí a dé sí ilé ìtajà oògùn kejì a rí abẹ́rẹ́ hydrocortisone àti normal saline infusion. Ní báyìí aago 3 ti lù. Ayọ̀bámi ń gba ìpè tí wọ́n sì ní Mohbad ń gbọ̀n. Mo sọ fún kó sọ fún ẹni tó pè lásìkò náà pé kí wọ́n máa gbé Mohbad lọ sí ilé ìwòsàn. Nígbà tí èmi àti Ayọ̀bámi dé padà sí ilé Mohbad, wọ́n ti gbé Mohbad síta tí a kò sì lè fún ní abẹ́rẹ́ hydrocortisone àti normal saline infusion mọ́ ní báyìí n kò lè padà sí ilé Mohbad mọ́ nítorí gbogbo èèyàn ti wà níta tí wọ́n sì ti fẹ́ gbé lọ sí ilé ìwòsàn ní kíákíá Nọ́ọ̀sì náà tẹ̀síwájú pé Mohbad kò gbọ̀n nígbà tóun wà níbẹ̀ tàbí nígbà tí mo dé padà sí ilé náà. Kò sì sí ọkọ̀ ní ilé Mohbad láti gbé wa lọ sí ilé ìwòsàn tí èèyàn kan tó ń gbé pẹ̀lú Mohbad sì yá wa ní ọkọ̀ láti gbé lọ sí ilé ìwòsàn. Súnkẹrẹ fàkẹrẹ wà lójú ọ̀nà ní ọjọ́ náà tí a sì ní láti gbé sórí ọ̀kadà pé kó fi lè tètè dé ilé ìwòsàn. Mo ní láti bọ́ sílẹ̀ máa sáré tẹ̀lé wọn. Ó gbà wá ní 20 ìṣẹ́jú láti dé sí ilé ìwòsàn àkọ́kọ́. Nígbà tí a dé sí ilé ìwòsàn àkọ́kọ́ àwọn òṣìṣẹ́ ìlera tó wà nílẹ̀ kò fẹ́ dá wa lóhùn tí èyí sì fẹ́ fa ìjà ṣùgbọ́n
wọ́n padà fún ní CPR. Lẹ́yìn yìí ni dókítà ní òkú Mohbad ni wọ́n gbé wọlé o. Èyí bà mí lẹ́rù. Ògèdèngbé ní o. Lẹ́yìn yìí ni bí aago 9 alẹ́ wọ́n lọ sí àgọ́ ọlọ́pàá láti lọ́ọ́ fi ìṣẹ̀lẹ̀ náà tó wọn létí o, tí wọ́n sì ń béèrè lọ́wọ́ agbẹjọ́rò Mohbad àti Ayọ̀bámi pé o ṣé wọ́n fẹ́ pè mí lẹ́jọ́ àbí wọ́n fẹ́ kí wọ́n ṣe ìwádìí. Wọ́n dáhùn pé wọn kò tíì lè sọ lásìkò náà o. Lẹ́yìn tó rí ẹjọ́ tán ni agbẹjọ́rò ìdílé Mohbad Wahab Shittu, agbẹjọ́rò ìyàwó Mohbad Kabir Akingbolu àti agbẹjọ́rò ìjọba béèrè àwọn ìbéèrè lọ́wọ́ rẹ̀. Ilé-ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 21 oṣù kẹta ọdún 2025. Tó ẹ ṣé ẹ kú ìtẹ́tísí o. Títí di ìgbà mìíràn.